Distance. Orun rọ̀lẹ́ lélẹ̀ kì í ṣòrùn tí ó mọ̀ di tí ó mọ̀ pa yín lára. We are doing so many things, so ṣiṣẹ́ ni audio kẹ. Nígbà tó bá dá. Media wa clean o. It's almost 97 now. Percent something. Yeah. So try and check your phone there. Our media is very clear. Tí voice bá ti pọ̀ tó máa pariwo ni. Tètè jẹ́ ó dàbí àlá lójú ẹ̀rọ ní pín o. Yes. Ṣé ẹ mọ̀ ká ti pẹ́ díẹ̀ tètè ó yá. Nígbà tó bá dàbí àlá lójú ọ̀tá lọ̀tá dákẹ́ ariwo. Wọ́n dákẹ́ jẹ́jẹ́ láì fọ́hùn. Nígbà náà láriwo á wá di òkìkí àgbáyé. Mímí àmì ariwo ata. Òkúta àti àmọ̀lẹ́kọ̀ yóò di pàtàkì igun ilé. Ẹ jẹ́ sí ẹ program yìí dáadáa. Ọlọ́run bá jẹ̀mú o. Ọba tó ní mi. Ẹ jẹ́ ṣe program yìí time. I love you too. Ọba tí kì í dalẹ̀ ọjọ́ kejì àìwẹ̀ ìrè wá gbogbo. Ó ti lóhun gbogbo. Ó lóhun gbogbo láyé lọ́run. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé. Ọlọ́run ọ̀rọ̀. Ké pè mí ní ọjọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ni o. Èmi ó sì gbọ́ ohùn rẹ. Màá fi ohun alágbára tí ìwọ kò mọ̀ ọ́ o. Aláṣẹ láyé. Màá ṣe tìrẹ láṣẹ pé. Ọ̀rọ̀ rẹ̀ á wá dàríyànjiyàn lójú ọ̀tá. Olúwa kẹ́mi queen ẹ ṣé o, á dà fún yín o. Tètè jẹ́ ó dàbí àlá.
ti ìṣáájú lọ. A wà ní online, ẹ jọ̀ọ́ ẹ má pè ní táìmù yìí. Kúrò wá fọhùn jáde, àwọn tó rí ọ ní ìgbàanì. Ayé wọn ò tún wà bákan náà mọ́. Ìṣẹ̀lẹ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ìpè mi o. Kábíyèsí o. Tètè wá ṣe. Wá ṣe èmi ọba káyé tó sọ̀rọ̀ o. Ọlọ́run ẹ̀sìn káyà Olúbọ̀yé Ọmọládé. Wá fi àánú ńlá gbé mi dìde káyé ó torí wí. Ṣé bí ọmọ tó bá ṣèfẹ́ bàbá rẹ̀, ó di dandan kó rójú rere bàbá ọmọ. Ó ti tẹ́lẹ̀ Ọlọ́run dèbò. Abiyamọ rú. Ìkiri musun yá kàdá, ìdálí musun yá kàdá. Kò dáa kó o má sọ̀rọ̀. Gbẹ́rẹ́ ìdè tó gbé mi kàn kí n má jábọ́ lẹ́yìn rẹ̀ o. Tètè ṣe bó ti ṣe. Tó bá ti dàbí àlá tán. Òkìkí akàn o, ariwo ata. Bẹ́ẹ̀ni o. Gẹ́gẹ́ yóò sọ, kùtùkù ẹ̀wù. Nítorí dídé rẹ o, ó máa mi ayé. Ìwọ ẹni tí a ti rò pin wípé kò lè ṣe rere mọ́. Ọkọ ẹ̀yin tá a ti pàwé ìrántí ayé yín dé. Tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Ẹ gbọ́ ohùn Olúwa. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ lónìí o. Ọlọ́run Shiloh kò gbàgbé rẹ. Ọlọ́run tó dá ọ kò gbàgbé rẹ. Bẹ́ẹ̀ni. Ó kọ ìtàn ayé rẹ lọ́wọ́ ni. Ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ ó ń ṣiṣẹ́ agbára. Nígbà tójú ọjọ́ bá máa yí padà, mímí àmì o, òkìkí ata. Má rọra rẹ pín, ọjọ́ ayọ̀ rẹ ti dé. A máa kéde ògo rẹ fún ayé, wípé o gbórí ògo wáyé o. Sínú ayé tí tó ń gbọ́ mi, ó yẹ lọ́la gbáyé já. Nígbà tó bá dá ìkólọ mi padà, jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Jẹ́ ó dàbí àlá.
ìwọ náà lọ́ba o Ọlọ́run àwọn bàbá wa ṣùgbọ́n in case tójò bá ti lọ dé òun la ṣe máa kí láìlọ́ọ̀nù yìí fún ṣé ẹ rí wa. òjò lè máa pa àwọn èèyàn ṣùgbọ́n tójò bá ti pa fóònù tá à ń lò yìí ó pé wa díẹ̀ tójò bá lọ pa ìkan rẹ̀ dé tá à mọ́ ní. Can you see me? ẹ̀yin ọmọ orí òkè yìí tẹ́ wà níbí ẹ má wọrí àbọ̀ sábẹ́ ilé tójò bá ti bẹ̀ ká ló ní kẹ́ jòkó ẹ pẹ́ dé tó yẹ kí ṣáájú ń dórí àpáta yìí ẹ máa fò sókè nígbà méje ẹ dánlẹ̀ mo rí. ibẹ̀ lẹ́yìn yín ti máa nà mo rò pé ẹ̀ ní fóònù. ẹ jẹ́ ká ṣe bá ṣe ń ṣe iná ó wà òkè ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ń bí ẹ jẹ́ àṣì ẹ̀ prógrámù. òkè ṣe bẹ́ẹ̀ ti lè rí mi padà báyìí àti yọ láìlọ́n kù in case tójò yẹn tó bá lọ bẹ̀rẹ̀ báyìí torí pé kí ni èèyàn ò lè dáṣẹ́ ọlọ́run dúró. níbi tá a sọ̀rọ̀ dé lánàá ìbéèrè àwọn màmá wa kan ńlá fi bẹ̀rẹ̀ lónìí ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù àmín. ẹ jọ̀ọ́ ẹ má ṣe mi búrẹ́dì and butter bí o máa lé yín sọ̀kalẹ̀ máa ń bá sàmì kámikọ̀ máa lé yín sọ̀kalẹ̀ sùkúù. orúkọ Jésù àmín. social distance in Jesus name má gbàgbé ní orúkọ Jésù àmín. ọba áńgẹ́lì àti ènìyàn o adùnni nínú mọ́ bani nínú jẹ́ láíláí abọ́ni délẹ̀ tí kìí febi pọmọ rẹ̀ kò ní bọ́ ọ tán kó tún máa yanga lórí rẹ̀ pé after èmi ni mo bọ́ ẹ lánàá láìsí mi láyé ẹ ò lè ṣe nǹkan kan. àgbàlagbà oyè tí ń gbani lọ́wọ́ àgbàlagbà ayé tó fẹ́ fagbára gbéni sínú kòtò. olórí ayé ọlọ́run ìgbà ìwáṣẹ̀ akọni lójú ìjà ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo ayé ó padà wá jìn fún. ọba àlà funfun gbòò ìmọ́lẹ̀ tó kùnkùn ayé ò lè borí rẹ̀. bàbá tó bá lórí gbogbo bàbá ayé gbogbo lọ́ba kábíyèsí àkàǹká tán àríyìn tán ọlọ́run ọ̀run ọba tá a pè tó finá dáhùn ọlọ́run tó ń gbé nínú jògbójògbó ọ̀run ọba tó finú ọ̀run ṣẹlẹ̀ kábíyèsí oyèrè pé oníbìkan àìpámú gbogbo ara ló fi ń jó ipá òkùnkùn wàìwàì iná nínú iná àṣẹ nínú agbára agbára nínú ipá ipá nínú ọ̀rọ̀ nínú èdè ìwà gágá lèdè nínú èdìdí kábíyèsí o ọlọ́run tó ní gbogbo ayé ọba tá ò rí tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó bímọ ó bí kárí ayé ó bí ọmọ ó bí ọkùnrin òun náà ló bí obìnrin ó bí gbogbo ènìyàn olórí ayé ọlọ́run òní ọlọ́run àná ọlọ́run tó fi coronavirus ṣàdánwò fáwọn olórí tí ò fẹ́ fi ọlọ́run pè kábíyèsí o ọba ìgbà ọlọ́run tó ń gbé orí àpáta bẹ́ẹ̀ ni kò yọ ọlọ́mọọmọ fi kòrónà ṣe àdánwò fáwọn olórí tí ò fẹ́ fi tọ́lọ́run ṣe lórílẹ̀‐èdè yìí
kábíyèsí ọba tó fojú aláṣejù gbolẹ̀ ọlọ́run tó tojú aláṣejù bomi gbóná kábíyèsí o ọlọ́run o ọba ìyanu ọba òní ọba ọ̀la kábíyèsí ọ̀rọ̀ rẹ̀ mọ̀ lágbára kẹ́ ọba tó ń gbénú afẹ́fẹ́ pitú yùmùyùmù ó ń dára bí ìjòjò àrọ̀ kúrò àrá ńlá bawọ́ ìjà lálálálá ọlọ́run àwọn ọmọ ogun kábíyèsí o bàbá mi o kò dẹ̀dá kó dákẹ́ ní táìmù rò kó yẹ kí wọn náà sọ kankan sẹ́lẹ̀dá rẹ̀ ọlọ́run tó ní èémí mi ọba tí ń pa láàárọ̀ tí ń jí ni lálẹ́ kábíyèsí tí ń pa ni lálẹ́ tí ń jí ni láàárọ̀ olówó orí ayé irun funfun ọmọ sọ ọ́ darúgbó ewu orí ò sọ ọ́ dọ̀lẹ́ agbanilágbàtọ́ ọlọ́run ìyanu ọlọ́run ìyanu orísun ọgbọ́n ọba tí kì í kú ọba tí kì í ṣá ìrànlọ́wọ́ aláìlénìyàn ọba tí ń gbani ọba tí ń lani ọba tó mọ ni ọba tó mọ tó mọ gbogbo bí ayé rẹ̀ ó ṣe dáa kábíyèsí o alágbára lórí ayé àti lórí ọ̀run alágbára ní ìṣe ọlọ́run ipá ní ńlá nínú ọlá ńlá ọba tó tóbi lọ́ba títóbi rẹ̀ kò dákàwé tẹ́rẹ̀rẹ̀ bí omi òkun rẹ́rẹ́rẹ́ bí iyanrìn inú ọ̀sà ọ̀gá gbogbo ọ̀gá ńlá gbogbo ọ̀gá kéékèèké kábíyèsí o olórí ayé màyà kàndálí mùsùlùyàkàdà irun orí yóò máa sọ ọ́ darúgbó ewu ni bẹ́ẹ̀ ni kò lè sọ ọ́ dọ̀lẹ́ ọba tí ò yípo padà kábíyèsí o aṣíwájú ogun láti lọ akẹ́yìn ogun láti bọ̀ atakú mọ̀sá bẹ́ẹ̀ ni òun gángan nígbà ikú mi ní ìṣẹ́gun èyí kẹ́ńdẹ̀rẹ̀ bọ̀sọ̀yà kánà àkàbà olórí ayé o ọba mi ọlọ́run mi aṣíwájú ogun àti lọ akẹ́yìn ogun àti bọ̀ ọ̀rọ̀ jògbójògbó nínú ọ̀rọ̀ ọba tó ń pàṣẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tí ń fọhùn nínú ọ̀rọ̀ tí ń gbẹ́nu ọmọ ọgùnmọ̀ gàlégàlé ọba tí ń gbé inú ọ̀rọ̀ tó sọ tó wọ inú kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù tó fọ ìjáde bí ènìyàn kábíyèsí olówó orí mi o àríìró àlá ọkọ mi o ọlọ́run mi o ayé mi àárọ̀ mi ọ̀sán mi o alẹ́ mi o ìwọ gángan ní Ṣílò ìwọ ní ìwọ ládùn mi ìwọ ní agbára àti ìgbéraga ọkàn mi bẹ́ẹ̀ ni ìgbéraga mi nínú Jésù ni mo ti ń ṣe nǹkan mi Jésù ọmọ ṣe olówó orí ayé kábíyèsí o ọba gbéniga bẹ́ẹ̀ ni ọba tí kì í rẹni sílẹ̀ ọba tí ń gbéni ga níwájú ẹni tó fẹ́ rẹni sílẹ̀ kábíyèsí o mo mọ rírì rẹ o mo mọ rírì rẹ o ẹ̀rù rẹ bà mí o ọba tí ń bù fúnni bí ọ̀wàrà òjò. ẹ̀yin Olúwa arúgbó ọjọ́ Olódùmarè ẹ̀yin Olúwa. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ìfarahàn rẹ nínú ọ̀sà nínú ṣé ọ̀sà ni nínú òkun sì ṣe kí ni orí ó sá Jọ́dánì rí ó ṣe kí ni àwọn òkè ńlá ṣe kí ni àwọn òkè kéékèèké ò ṣe kí ni ó béèrè kí ló ṣe ọ́ ìwọ òkè tí ìwọ fi sá Jọ́dánì kí ló dé tó padà sẹ́yìn ẹ̀yin òkè kéékèèké kí ló dé tẹ̀ ń fò bí àgbò ó ní wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù ẹni tó sọ àpáta iná di adágún omi àti òkúta
ìbọn di orísun omi. Ọlọ́run tó sọra rẹ̀ domi nínú àpáta. Ayíkàdàyà kwáskìndálé mọ́sùkọ̀bà. Ìwọ rẹ̀ ọba ògo. Ayérayé. Agbanilà tí kì í gba ní tì. Bẹ́ẹ̀ ni, mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Mo lóhun ló máa ń bọ́ ni yó. Nígbà tí wọ́n bá sọ ebi ló máa pa mọ̀nàmọ́ná kú. Tó bá ti sọ bẹ́ẹ̀ fún ọ, sọ fún wọn wípé ọba ògo ni ó bọ́ ní àbọ̀yó. Wàá yó wàá tún ṣẹ́kù. Torí pé òun ni àrò ńlá tó ń bá gbogbo ẹ̀dá. Alájẹyó alájẹṣẹ́kù Jésù Olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes, abiyamọ lè gbàgbé ọmọ. Ó lè gbàgbé ọmọ mú rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni ó lè gbàgbé. Ó máa gbàgbé. Ó ní ṣùgbọ́n èmi. Kàyàkàdàlí bùsùkọ́dá ilé àfọ̀dà. Adáni má gbàgbé. Orínú ẹ̀ orínú mi. Orí ìwà ọwọ́ rẹ̀ orí ìwà mi. Tó bá jẹ́ pé ó fẹ́ fìwà ọwọ́ rẹ̀ bí ọ́ ni, àbó fẹ́ fi tèmi bí mí, mélòó là bá kù lórílẹ̀‐èdè. Ọba dání máa gbà. Háyì kàdàyà kwálé bùsù yá kà. Nílá nílá nínú ọlá ńlá o bàbá mi. Ayérayé. Ọlọ́run àwọn ọmọ ogun. Àgbàlagbà oyè. Ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tí o. Yàgbó yájú ọkùnrin ogun. Ààrẹ mọ̀ níṣẹ́ bọ́mọdé bẹ̀ òde bẹ̀ gbábẹ́ dọ́mọ. Ojú ọjọ́ dé ariwo ta. Káyà kàdálì àṣà. Mọ̀nàmọ́ná tẹ́ ń ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì. Ọba mi tó pojú ọjọ́ dé tí gbogbo ayé ń pariwo. Kábíyèsí o! Ọlọ́run máa jẹ̀mú o. Ayérayé nínú ayérayé. Kábíyèsí tó dádé fún gbogbo lọ́balọ́ba. Dádé tí ń dádé fún gbogbo ládéládé o. Ọ̀kan ṣoṣo kì, ọ̀kan ṣoṣo ọ̀rọ̀, ọ̀kan ṣoṣo àjànàkú, ọ̀kan ṣoṣo àràbà ńlá tó bá tí ń yagi tí ń yajù. Kábíyèsí o! Wọ́n jẹ́ rí ọ̀fìn o bàbá mi. Ọlọ́run mi o, aládé ńlá, aládé ògo, aládé ìmọ́lẹ̀, aládé. Ọba ògo, ògo nínú ògo, ọ̀rọ̀ nínú ọ̀rọ̀, ẹ̀rù tẹ́rù kíbà, ẹ̀rù tẹ́rù kíbà, ẹ̀rù tó gbé ẹ̀rù mì, ẹ̀rù tó sọra rẹ̀ dẹ̀rù, ẹ̀rù tí ń bà ní lẹ́rù, ẹ̀rù tí ń sọ ẹ̀rù jọjọ. Kábíyèsí o! Torí Olúwa tí ó. Jírí musu ya kanda kabali asaya. Kábíyèsí o. Ye kandali boso ya kada indiri busu daka fada. Hey kadulia se ya kwa dole busu. Hey olórí ayé. Kábíyèsí. Kábíyèsí. Ọ̀rọ̀ tí ń gbẹ́nu ọ̀rọ̀. Kàyà kwa dole busu ya kaba. Olórí ayé. Ìjìndàtú àkúlé busu ya káfùdà. Olórí ayé o. Kábíyèsí. Lekendekede lebosu ya kwa dole. Kábíyèsí. Olówó orí mi. Ọlọ́run mi. Iná jojo ẹ̀rù jojo. Bàbá mi ò wọ́n kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ògbéni níjà kẹ́rù ó bo níjà. Ọlọ́run tó ń ṣe gbogbo lódùlódù. Ọba inú afẹ́fẹ́, ọba inú òògùn. Ọba ìmọ́lẹ̀, ọba tí ń gbé inú òṣùpá. Tídàyà kwásùndà. Èjìrì bùsùndà tó àkúlí mùsù yakaba. Èwọ́ndà kwásùndà kàwúlì àṣà. Ẹgbẹ́ agbóluwa. Yíkàdálì àṣùyàkàbà. Kábíyèsí. Olórí ayé o.
ṣe ẹ̀ kò dáa. Kò dáa kó o má kan sára sí ọba tó ní èmi àti ẹ. Kò dáa ká má sọ̀rọ̀. Kò dáa kò dáa. Ó dáa kó o sọ̀rọ̀. Kó o sọ̀rọ̀. Kábíyèsí oníbú ọlá o. Olówó orí ayé. Ọlọ́run tí ń jẹ́ èmi ni. Ọ̀rọ̀ tí ń jẹ́ inú ẹ̀rọ. Kábíyèsí. Olójú iná o. Ọba tí ń pa mí. Olorun Shiloh wa. Olorun Apostoli. Olówó orí ayé. Ọlọ́run tó ní mí tó lẹ̀mí mi. Onímájẹ̀mú ògo. Ọba tí ń jẹ́ èmi ni. Kábíyèsí o. Alápá kábíkábí. Ọba tí ń jẹ́ èmi ni o. Ipa tó borí ipa o. Agbára nínú agbára. Ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìje. Ọlọ́run Àpọ́sù Ayọ̀délé Babalọ́lá. Èmi inú wòlíì. Agbára àwọn akọni. Kábíyèsí. Ọlọ́run májẹ̀mú. Ọba tí kì í dalẹ̀ àwọn ọmọ rẹ̀. Ọba tí kì í dalẹ̀ àwọn ọmọ rẹ̀. Ọba tí kì í dalẹ̀ àwọn ọmọ rẹ̀. Adúró tì ní lọ́jọ́ ewu. Yekendele bosuya kada ha. Kábíyèsí o. Kò dá kó má sọ̀rọ̀ mọ́ mi. Ọba ìpè. Ọba tó rán mọ níṣẹ́ tó dúró tọmọ. Ọlọ́run tí kì í dalẹ̀ àwọn ọmọ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Ọba tí ń gbani. Ọba tí ń lani. Ọba olùwòsàn. Oníṣègùn àgbáyé ni. Ẹ sọ̀rọ̀. Mọ́mí ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ̀rọ̀. Gbanigbani lọ́jọ́ ìṣòro. Gbanigbani lọ́jọ́ ìṣòro. Olórí ayé o. Olórí ayé o. Ọlọ́wọ́ gbẹgbẹrẹ tí ń yọ ọmọ rẹ̀. Ọlọ́wọ́ gbẹgbẹrẹ tí ń yọ ọmọ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o bàbá tèmi. Olórí ayé o. Ọba tó ní mi o. Kábíyèsí àkàkátá. Àrírí tán Ọlọ́run ògo. Ipa tó borí pé o. Agbára nínú agbára. Ọba tí ń gbénú afẹ́fẹ́ o. Ó pitú yùmùyùmù. Ọlá tí ń dára o. Bí jòjò àrọ̀ kúrò. Oníbú ọlá. Ọlọ́wọ́ kábíkábí. Agbanilà má gbẹ̀jẹ́ o. Agbanilà má gbowó. Àwọn onísàn má gbèpo. Kábíyèsí o. Ọlọ́run mi. Olówó orí ayé. Kábíyèsí o. Ayérayé o. A sọ̀rọ̀ máa yẹ̀. A sọ̀rọ̀ máa tàsé. Ìbùkún àgbáyé. Àgbọ̀ngbẹ òkun. Àgbọ̀ngbẹ ọ̀sà. Olówó orí mi o. Ọkọ mi o. Àríro àlá o. Sọ́nsórí abẹ́rẹ́ tí ò ṣe dì mú o. Fún oṣù àti àjẹ́. Ayérayé. Ọlọ́run mi. Àràbà ńlá tí mi gbó kìjikìji. Ẹ̀rù jẹ́jẹ́jẹ́. Ẹ̀rù jẹ́jẹ́ létí òkú pupa. Ẹ̀rù jẹ́jẹ́. Ọba tó lànà sínú òkun. Olówó orí mi o. Ọkọ mi. Ọba gbogbo ayé. Olorun Shiloh wa. Ọlọ́run ẹ̀sìn káyà. Olúbóyè Ọmọládèjì. Bàbá mi o. Ọlọ́run àkàndé ẹ̀dẹ́. Ọlọ́run orí òkèèrè o. Ọlọ́run orí òkè Shiloh yìí. Kábíyèsí o. Kainda kadalia skuda.
Jiribusu yakwa sundakaba, hulia sundakaba. Ejimi jimindu ntulia sukabwa, huli musu yakaha. Mahanda kwa limusu yakanda kuli musu yakandu. Hey! Yeyende asunda kwa yekendeli musu yaka hakaba. Ayera yo. Hey! Ọba àlà tó funfun gbò. Ọba tí ń gbani. Ọlọ́run tí ń lani. Ọba ààbò nílẹ̀ Góṣẹ́nì. Aláàbò olùgbàlà. Olùrànlọ́wọ́ aláìléèyàn. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan. Aláàbò ni ọ́. Ọba tó ń ba gbogbo ayé mọ́. Ọlọ́run tó ju gbogbo ayé. Ọlọ́run tó ju gbogbo òrìṣà. Ọlọ́run tó ju gbogbo ohun gbogbo lọ. Kábíyèsí ọba tó ba lórí ohun gbogbo. Kábíyèsí Ọlọ́run tó ní èémí inú wa. Kábíyèsí Ọlọ́run tó ní ipá àti omi ara àtẹ̀jẹ́ wa. Kábíyèsí o ṣé. Ògo ni fún Jésù lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ kí gbogbo ayé ó pariwo ògo. Ẹ̀rù jẹjẹ o. Ẹ̀rù jẹjẹ ọba tó fọlá bora. Ẹ̀rù jẹjẹ ọba tó fadé bora. Ẹ̀rù jẹjẹ ọba tó fìmọ́lẹ̀ bora bí aṣọ. A ò mọ̀ rí ọrí. Iṣẹ́ ọwọ́ rẹ ló jẹ́ ká mọ̀ pé o wà. A dẹ̀ gbàgbọ́ pé n ta bá bí ọ ló máa dá wa lọ. A sọ pé ògo. Gbogbo ọmọ orí òkè Ṣílò nílẹ̀ yìí àti lókè òkun pariwo ògo. Tora mọ rírì rẹ. Láti ìgbà tí àìsàn yìí ti ń jà kiri, kò sẹ́ni tó pè mí nú àwọn ọmọ mi wípé kíní ló máa ń ṣe òun báyìí. Wọ́n máa ti gbóhùn lọ hospital báyìí. Wọ́n máa sọ pé báyìí ló ṣe máa ṣẹlẹ̀. Mi ò rí kankan nú àwọn ọmọ mi tó pè wípé kòrónà mọ̀ ṣe báyìí sóhun. Ọlọ́run tó lé àìsàn ibi kúrò láyìíká rẹ̀. Ṣé kò wá yẹ kó pariwo ògo? Kò dọ́dọ̀ rẹ, kò dọ́dọ̀ ọmọ rẹ. Kò dẹ̀ ní débẹ̀ títí tí ó fi kówó rẹ̀ lọ. Kò ní débi tó wà. Ṣé bí ẹni tí Ọlọ́run bá pamọ́ nìkan ló bọ́ lọ́wọ́ ewu. Ẹni tó jókòó sí ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa ṣe kíni? Gẹ́gẹ́ bí òjijì olódùmarè. Orin hallelujah ò ní tán lẹ́nu rẹ̀. Ẹgbẹ́ ohun tí mo gbọ́ yìí o. Kọ́lọ̀ ń jẹ́ kó rà mí ṣe. Ò ní jóúnjẹ ọ̀tá rẹ̀. Kò dáa kó mẹ́ra mi ṣe kò dáa. Èmi dẹ̀ máa ń sọ ẹ̀yin tẹ́ ẹ wá bí. Tẹ́ ẹ wá gbàdúrà ẹ múra dáadáa. Ẹ gbàdúrà bí ọmọ tó mọ̀ pé òun ní nǹkan wá ṣe láyé. Tó mọ̀ pé ó ní ọ̀la. Ìwọ ni kó gbàdúrà. Ìfáwọn tí gbàdúrà ò lè jọ́rẹ̀ mi. Láíláí. Bó o pè mí gan mi ò ní gbé. Tọ́lọ́run ó fi ọ̀ràn mi pé ọ̀lẹ leléyìí. Ẹni tí ó gbàdúrà fún ni wá. Bíbélì wípé ẹ la inú yín gbòòrò. Èmi ò ṣe kíni. So why can't you open your mouth and pray? Ohun àdúrà yìí ni mo gbọ́ o. Mo wò wípé tá a bá ní awọnú àdúrà báyìí, àsìkò ń lọ. Kì í ṣe páàní gbàdúrà rárá. Àmọ́ Olúwa ní ẹ̀yìn mi o, ẹ̀yìn mi o. Bẹ́ẹ̀ láńgẹ́lì yìí dẹ̀dẹ̀, adẹ̀ ń yin Ọlọ́run lọ. Àmì dẹ̀ ń farahàn bá a ti ń yin Ọlọ́run. Ìdè ń já, ogun ń ṣẹ́. Àìsàn ń ṣe kíni, àìsàn sì ń wọlẹ̀. Ìṣẹ̀lẹ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o. Torí à ń tú ọ sílẹ̀, à ń tú okùn ayé lára rẹ̀. Ọwọ́ ayé ń já kúrò lára rẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn tó kóra wọn jọpọ̀ ní ìkórajọpọ̀ ìkà, wọ́n ń bẹ̀rẹ̀ sí ṣẹ̀sín ayérayé. Nítorí ọ̀rọ̀ rẹ̀, sórí pọ́lọ́ ń dáa pọ̀. Àbà, mo wá ní kó yìn, wá ń wò mí, wọn náà ń ṣe wọn tí ìgbàdúrà ogun tó ń jà mí jàre. Irọ́ ló pa. Mo ní ẹ pariwo ògo.
mọ̀ sí Ọlọ́run. Ó mà ṣe Ọlọ́run. Sọ fún mi láti ìgbà tí kíní ti bẹ̀rẹ̀. Ṣé o tọrọ jẹ lọ́wọ́ ọ̀tá rẹ? Ọlọ́run ṣáà ń bọ̀. Káàbọ̀. Ọlọ́run ní ó jẹ́ kí Sátánì ó bà wá láyé jẹ́ o. Tó bá jẹ́ pé tí wọ́n rò ló ṣẹ ni mọ́mì dádì. Níbo là bá wà báyìí? Èrò kéèyàn ṣubú ni wọ́n ń sáré rẹ̀. Kí ló tiẹ̀ máa ń ṣe gan? Ṣó nìkan ni ẹjẹ́ á gbé ṣubú? Eré tí wọ́n ń sá kiri lórí ayé rẹ̀ nìyẹn. Tó o bá wọṣọ tó kàn ṣe mistake wọṣọ oníṣáínṣáín. Tó o ṣe mistake wọṣọ oníṣáínṣáín. Ìwọ dẹ̀rẹ̀ ó lè jẹ́ 1000 ló ra aṣọ yẹn tó gbé sọ́rùn. Aṣọ yẹn wá gbé gbogbo ẹ̀ yọ ó gbé bọ́dì dé. Níṣẹ́ lọ tó mọ̀ sáré pé ẹjẹ́ á gbé ṣubú sẹ̀. Ẹjẹ́ á dójú tì ní gbangba. Ọlọ́run ní ó jẹ́ kọ́tọ̀ ó dójú tì ẹ́ ní gbangba. Ọlọ́run ló fojú ọ̀tá èmi àti ẹgbọ́lẹ̀ lójú wa. Olóore ńlá ló ṣàánú wa tí ò jẹ́ àtọrọjẹ lọ́wọ́ ọ̀tá. Ó mọ̀ pásìkò yìí ọ̀tá máa retí pé wàá tọrọ lọ́wọ́ mi wàá tó tẹ́. Mo mọ̀ pé ó máa padà wàá tọrọ lọ́wọ́ mi náà ni. Èrò tí ọ̀tá rò nìyẹn. Ọlọ́run tí ò jẹ́ kémi àti yín ó jẹ oúnjẹ ọ̀tá wa. Àlọ́ ṣọ àfi ká lọ tọrọ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ò gbà bẹ́ẹ̀. Ṣé kò wá yẹ kó sọ pé Ọlọ́run ṣeun? Ó náwó náírà lórí àìsàn ṣùgbọ́n ó náwó lórí oúnjẹ ó ṣà ń jẹun. Ọlọ́run tí ò jẹ́ ká àìsàn kankan súnmọ́ bí tó wà. Kì í ṣe wípé a fi ń yọ àwọn tí àìsàn yìí kọlù. Ṣùgbọ́n Ọlọ́run ò àmọ̀rírì ẹ̀ kó o pa wá mọ́ tilétilé. Ó pa wá mọ́ tọmọtọmọ. Àmọ́ lóore. Àmọ́ lóore oore tó ṣe yìí ò gbowó lọ́wọ́ wa Ọlọ́run. Àsanwó náírà. Èló ló san? Èémí tó mínímù yẹn èló ló san? Àtijọ́ tá a ti ń kọ́fà mú àwọn míì kọ́fà mú wọn fọwọ́ síbẹ̀ àìsàn ìkọlù wọn. Ṣé èmi àti ẹ wá dáa jù wọ́n lọ? Ọlọ́run ló kọ̀ ṣàánú wa. Ọlọ́run kọ̀ ṣàánú wa ni. Àánú lèmi àti yín wá rí gbà. Tó bá jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Tó bá jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa ṣèrègùn. Onídúró mi ò ṣe é o. Kì í ṣe pé ò ní àlàkọjá tó ń là kọjá. Ọlọ́run ò jẹ́ kí àlàkọjá yẹn kó borí ẹni. Onídúró mi ò ṣe o. Ṣọ́lọ́run ò wá dáa ni. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Onídúró mi ò ṣe o. Amen. Jọ mọ́ sàmì bread and butter má gbàgbé ọ̀rọ̀ mi máa lé ẹ bọ́lẹ̀ lórí àpáta. Mọ́ sàmì bread and butter báskẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ kò sáàyè rẹ̀ ń bí o. Àmín. Amen. Olúwafúnkẹ́ Adéfúnmiláyọ̀ oní ẹ̀rí. Ẹ ti mọ nọ́mbà tẹ́ ẹ máa pè sí tẹ́ ẹ bá ti ní testimony bẹ́ẹ̀ yẹn. Ṣáwọn admin wà ń bẹ́ẹ̀ yẹn. Ẹ tẹ nọ́mbà tí wọ́n máa pè sábẹ́ kọ́mẹ́ǹtì wọn. Àwọn ọmọ mi wa Olúfúnkẹ́ ọmọ mi látàbújá yẹn kọ rẹ̀. Ẹ bá ń fún wọn nọ́mbà tí wọ́n ó pè sí kí wọ́n lè sọ ẹ̀rí wọn fún wa. Ìwọ tó bá ní ẹ̀rí tètè sọ nísìn. Má sọ pé nígbà tí mọ́mì yẹn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí wọn ẹ̀mí yẹn wá bá mi má jẹ́ kẹ́mi ta ẹ́ kán ní táìmù yẹn ò máa láago mọ́ ẹ lẹ́nu ni o. Amen. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀rí ẹ lọ tẹ àtẹ̀ránṣẹ́ kẹ́ ẹ pé nọ́mbà tá a máa ń pè yẹn. Káwọn admin náà gbé bọ́dì wọn kán ṣe bó ṣe tó àti bó ti yẹ. Nọ́mbà tó bá yẹ ká ẹ tẹ̀ ẹ́ bẹ̀ kí wọ́n lè pín ní rẹ̀ ká tètè ṣe kíákíákíá ṣe mọ̀ pa ò ní àsìkò tó pọ̀ lónìí. Àwọn màmá wa kan náà pè mí nígbà tá a parí prógráàmù àná pé báwo làwọn ṣe fẹ́ mú àlá àwọn pé àwọn ò mà lá àwọn ọmọ tó ń pè ní àlá àwọn nǹkan kan ìgbà kan àwò kan.
Tani Atunmo àlá rẹ. Òní Olúwa ní ká lọ ṣiṣẹ́ lé lórí fún ọjọ́ 7. Òní ni ọjọ́ kejì. Mọ́mì ṣó o gba àwẹ̀. Sí èsè pé ṣe ló ń jọ̀sán. Wọ́n ní o gba àwẹ̀ dago 12 ó ro ó lára. Kó o tún gba dago 3 ó tún di nǹkan. Kódà ṣó o gba àwẹ̀ tìrẹ lónìí. Ẹ̀yin tẹ́ ẹ gbàwẹ̀ mo kí yín pé kú oríire o. Ẹ̀yin tẹ́ ẹ wà ní inú ìbòjì tèmi wà nú oòrùn ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa ṣàgbára gbogbo yín dọ̀tun. Má gbàgbé o. Social distance. Amen. Màmá yẹn wá béèrè kan pé báwo ló ń ṣe fẹ́ mọ àlá òun. Èmi ò mọ̀ bíyá màmá yẹn wà ń bí. Who is the interpreter of your dream? Tani Atunmo àlá rẹ. Wọ́n ti interpret. If you don't understand, okay, ẹ ti ń bá wa díẹ̀ àbí. Who is the interpreter of your dream? Tani Atunmo àlá rẹ. It may be anybody. Ẹnikẹ́ni ló lè jẹ́. It may be anybody. Kò sẹ́ni tí kò lè jẹ́. Yeah. Yesterday, ní àná, we said, a wí pé, ẹ jọ̀ọ́, please, nọ́mbà tẹ́ síbí. Tẹ́ ò bá ní testimony má pè o. Àlàáfíà o fẹ́ni tí wọ́n pè wọlé. Hello. Hello, ta nìyẹn orúkọ yín bí tẹ́ ti ń pè tẹ́ bá ní testimony. Fúnkẹ́ lórúkọ mi, Fúnkẹ́ àtàbújá. Okay, ẹ máa sọ̀rọ̀ àwọn èèyàn ń gbọ́ yín, à ń gbọ́ yín gan. Má? Ṣé ẹ ní testimony ni? Bẹ́ẹ̀ni. A ti ń gbọ́ yín báyìí, hallelujah ní kẹ́ fi bẹ̀rẹ̀ o. Ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín máa. Orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Yes, hallelujah. à ń gbọ́ yín o. Orí ó ń wò mí lọ́nà méjì, òun ni ò ṣe concentrate lórí kọ́ọ̀lù ẹ̀. Hallelujah. 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 Olorun Shiloh, ìwọ nìkan lógo yẹ. Olorun Shiloh, ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan yẹ o, ìwọ nìkan lógo yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, mọ́mì mo pè yín lánàá wípé kẹ́ bá mi gbàdúrà fún sísà mi tó wà ní hospital. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ti discharge wọn kúrò ńbẹ̀ yẹn. Kí ni test tí mo sọ fún yín pé wọ́n wá ṣe òfo ló bá dé, wọn ò rí kankan sọ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan ma. Hallelujah. Amen. Ẹ ṣé o. Your testimony shall be permanent in Jesus' name. Amen. Níṣẹ́ ló pè mí lánàá pé wọ́n sọ pé woman yẹn wọ́n fẹ́ lọ test ẹ̀ ní Ebola ṣe kí lórúkọ kìíní tó ń ṣe wọ́n yẹn náà corona mọ́mí ẹ jẹ́ bá ń gbàdúrà ẹ má jẹ́ kó ní corona o ẹ wò ó torí Ọlọ́run ẹ wò ó òun ti dààmú lórí woman yẹn gan ẹ má jẹ́ kó ní corona o kìíní kan mo ní jọ bóun tèmi àti corona ṣe jẹ́ náà ṣáàjọ tán ni sẹ́mi ni mo mọ̀ nípa ní tó máa sọ̀rọ̀ kọ́ lọ́ọ́ má jẹ́ kí tẹ́sítì ìsọnù tán náà wọ́n fẹ́ ṣe kárí ọ̀tù tẹ́sítì ìsọnù abẹ́rẹ́ ìsọnù yẹn kọ́ má gun ọmọlọ́mọ lábẹ́rẹ́ ìsọnù Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí wàhálà kòrónà ò ní mú àwọn ọmọ tèmi o tó bá jẹ́ òríjìnà ọmọ ìpè yìí kòrónà máa sá fún ẹni mi ìṣeré mo mọ tí mò ń sọ ó máa sá fún ẹni tí kòrónà bá rí ẹpọ gbọ̀tún báyìí òun máa fi erége àgbọ̀nà òsì lọ́nì. Ọlọ́run mo mọ tí mò ń sọ náà báwo kòrónà ṣe fẹ́ dọ́dọ̀ ẹ̀ oní Jésù náà Ọlọ́run Shiloh wà láàyè níbo ni kòrónà ti ń bọ̀ ó máa forí jóná ní kẹ́
What are we saying? Catch fire. My gbiná original ni mo sọ ẹ mọ̀ pé fake wà. Wá jẹ́ original orí òkè. Corona lè súnmọ́ dùn ẹ̀. Amen. Tani Atunmo àlá rẹ. Who is your interpreter of your dream? Who is the interpreter of your dream? Tani Atunmo àlá rẹ. Who is the interpreter of your dream? Tani Atunmo àlá rẹ. It may be your mother. Ó lè jẹ́ màmá rẹ. It may be your father. Ó lè jẹ́ bàbá rẹ. It may be your son or your daughter. Ó lè jẹ́ ọmọ rẹ lọ́kùnrin It might be your prophet or your pastor, your evangelist. Ó lè jẹ́ ajínrere Ọlọ́run ní wòlíì tàbí prophet. The interpreter of your dream might be a madman walking on your street. Ẹni tó lè túmọ̀ àlá rẹ máa lè jẹ́ lára àwọn wèrè tó fojú parẹ́ tó ń kọjá ládùúgbò rẹ. That madman might come and please give me money. Ó kàn lè dédé wá bá ẹjọ́ fún mi lóúnjẹ. Give me money now. Lówó tàbó mi. The interpreter of your dream might be anybody. Atúmọ̀ àlá rẹ lè fira rẹ̀ pé ẹnikẹ́ni. Yes. Because it is God that is working. Torí pé Ọlọ́run ló ń tibẹ̀ ń ṣiṣẹ́. It is God that is what? Ọlọ́run ló ń ṣe kí ni? It is God that is working. Òun ló fẹ́ gba ibẹ̀ ṣiṣẹ́ rẹ̀. Now the interpreter of your dream. Báyìí, atúmọ̀ àlá rẹ. Might come in the form of anybody. Atúmọ̀ àlá rẹ lè wá ní ọ̀nà kan náà. But it depends on how you accept that interpreter. Ó kàn wá jẹ́ wípé ọ̀nà tí o bá fẹ́ fi gbà wọlé ni. Am I communicating? Ṣé mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ báyìí? The interpreter of your dream. Atúmọ̀ àlá tirẹ̀ yẹn gan. Wọ́n ní òyìnbó. Kò sí lóyìnbó. Kò sí lóyìnbó. Ẹ jẹ́ kí n máa tún. Hold on. Everybody you social distance. Social distance. Move back. Everybody you understand the Yoruba. Ṣé gbogbo yín lẹ gbọ́ èdè Yorùbá? Àǹtí kan pé kẹ́nìkan attend sí wọn lórí online. Do we have anyone that don't understand this Yoruba language we are speaking? Ṣé a rí ẹnikẹ́ni tí ò gbọ́ èdè Yorùbá tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Nora, do you understand this Yoruba language? Sister Nora, ṣé gbọ́ èdè Yorùbá tá à ń sọ báyìí? Okay, Atinuke Olutekunbi is interpreting. So let that be. Kó lè yá. Torí kò sí àkókò. Because of our time. Nítorí àkókò wa. Somebody is interpreting already. Ẹ jẹ́ kí n máa sọ Yorùbá. People have been interpreting in English. Because of our time. Tani Atunmo àlá rẹ. Ó lè jẹ́ wèrè tó wà lójú títì ọ̀dọ̀ yín níwájú street ilé yín yẹn. Tó ń fojú parẹ́ pé wèrè leléyìí. Tó máa lọ já igi nínú igbó tí wàá fi lé pé ó yá. Ó lè jẹ́ ọ̀rọ̀ tó fi máa túmọ̀ àlá rẹ̀ ń bẹ lẹ́nu rẹ̀. Tani Atunmo àlá rẹ̀. Ó lè jẹ́ aláàbọ̀ ara tí wọ́n rí bí abuké àbò rí bí aláàbọ̀ ara láyìíká rẹ̀ yẹn. Pé aláàbọ̀ ara lélẹ̀ kí ni ìpàdé ọlọ́jà àtàsínwín yẹn. Asínwín yẹn tó sọ pé kí ni ìpàdé yín yẹn. Ó lè jó lọ́lọ́run máa rán pé kó wá túmọ̀ àlá ayé rẹ̀. Báwo lo ṣe fẹ́ mọ̀ wípé òun ni? Lemọ́lemọ́ ni ó mọ̀ fẹ́ wárí ọ. A ṣàfẹ́ sọ nǹkan kan ṣùgbọ́n tó o bá ti fún láàyè ò ní gbọ́. Àwọn ọmọ mi wa kan béèrè kan lẹ́ẹ̀kan ní orí fóònù mi. Wọ́n fi voice message ránṣẹ́ pé báwo làwọn ṣe fẹ́ mọ̀ pé àwọn ní àlá. Mo ní kò sẹ́ni tí Ọlọ́run ò dá àlá mọ́. Bó ló ṣe máa mọ̀ pé o ní àlá? Ènìyàn ni ọ́, ènìyàn ni mí. Jẹ́ ń fira mi ṣe àpèjúwe àlá. Báwo ni mo ṣe mọ̀ àlá mi? Báwo ni mo ṣe mọ̀ wípé ìpè wà lórí mi? Sórí tí mò ń ṣe yìí. Yàtọ̀ sí wípé àsọtẹ́lẹ̀ ti sọtẹ́lẹ̀
wípé wòlíì ni ọmọ tẹ́ ẹ bí yìí o, násìrì Ọlọ́run ni o. Fún àwọn òbí mi ní ìgbà tẹ́mi wá ń dàgbà, báwo ni mo ṣe mọ̀ wípé mo ní àlá? Jẹ́ ń sọ ìtumọ̀ àlá fún ọ lónìí. Àlá rẹ òun ni ayé rẹ, in tó máa jẹ́, in tó máa dà, in tá yóò máa fi wọ̀ pé èèyàn leléyìí o, in tá yóò fi máa wọ̀ bí olókìkí, in tá yóò fi máa rí ọ bí ọmọ ọmọ yẹn lówó lọ́wọ́ gan. Nǹkan tó ń pè ní àlá ènìyàn nìyí. Am I communicating? Àwọn bàbá náà máa sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí. Báwo ni mo ṣe wá mọ̀ wípé mo ní àlá kan tí mò ń lá tó gbọ́dọ̀ ṣẹ? Ẹ jẹ́ ká ti bí ìwò, ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ wa tẹ́ bá béèrè lọ́wọ́ wọn pé what do you want to become in life? Ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn. Ìmí á sọ pé mommy, I want to become a doctor. Ìmí á ní mommy, I want to become a lawyer. What do you want to become? Me, I want to become a medical doctor. I want to be treating people. Bí ó ti sọnù. Ẹ jẹ́ àti bí àwọn ọmọ wa kíyèsí àlá wọn láti ilẹ̀. Mo máa sọ fáwọn òbí, ìntà bá ti rí pọ́mọ wá fẹ́ràn kó máa ṣe láti ilẹ̀. Ẹ jẹ́ àfilẹ̀. Sọ̀rọ̀ ọmọ mi kan wà lórí òkè. Tí ó bá jí láàárọ̀, in tí ó fi lùlù ni ó máa wá kiri inú ilé. Yóò wá lọ kó gbogbo abọ́ ilé jọ. A wá igi tí ó máa fi lù pakara. Bí àwọn mọ́mì rẹ̀ àti bàbá rẹ̀ sì máa sùn báyìí, igi yẹn ni ó fi jí wá pakara. Yóò wá máa lu gbogbo kẹyẹ, yóò máa dá gbogbo rẹ̀ pọ̀. Kó o ti mọ̀ wípé ọmọ yìí ó ní àfojúsùn sí tó ń ṣe yìí, jẹ́ kí n káràmásìkí ẹ̀. Àlá kan nìyẹn. Àlá ọmọ yẹn ni pé tó bá ń dàgbà, bóyá ń dàgbà yẹn tẹ́ ẹ bá jẹ́ kíkiní yẹn mọ́ lára bó ṣe ń lu ìlú yẹn, ó máa di ẹni tó ń lùlù fún gbogbo èèyàn. Táwọn èèyàn máa fẹ́ máa gbọ́ ní tó ń ṣe yẹn, torí pé kíni ó wà nínú àwọn àlá tó wùn in tó wùn láti jẹ́ láyé, in tí Ọlọ́run kọ mọ́ láti òkè, òun là ń pè ní àlá ènìyàn. Mami, am I communicating? Táwa ni atúmọ̀ àlá rẹ̀. Atúmọ̀ àlá ni ẹni tó rí wípé ó ní zeal fún kíní. Àlá ni pé mo ní zeal fún kíní, ó wùn mí, kíní ń wùn mí. Ẹwẹ́ lómi ó máa wùn kó kọ́ iṣẹ́ hairdresser. Ó máa wẹ́ lómi kó kọ́ iṣẹ́ tailor. Ó máa wẹ́ lómi pé kó máa ṣe káràkátà, kó máa ṣe business nǹkan kan, gbákan àwò kan. Àlá tiẹ̀ nìyẹn. Ó wá kú kó káràmásìkí ẹ̀. Ẹlòmí ó lè jẹ́ kápẹ́ńtà kan máa kọ nǹkan pọ̀ yẹn, ó láìkí ẹ̀. A ní mo dẹ̀ láìkí bọ́ yẹn ṣe kíní o. Mo dẹ̀ láìkí bí àmú ìfà, mo láìkí kíní yẹn gan. Tó bá láìkí ẹ̀, Ọlọ́run máa gbà á fún. Tó bá lè káràmásìkí, tó bá rólóore tàbá láàánú àyànmọ́, tó máa fi owó support ẹ̀ láti gbé kíní yẹn sókè, ó máa di àlá rẹ̀ tí gbogbo ayé á máa tẹ́wọ́ gbà káàkiri. Sọ̀rọ̀ mi yé yín? Àlá ni. Jẹ́ ń sọ fún ẹ, àlá òun ni ẹni tí ó ṣe aeroplane tó ń fò lókè. Àlá rẹ̀ ni. Àti kékeré tó ti wà lọ́mọdé ló ti máa mọ̀ wípé I can do this thing, I can do an engineering, I can do this, I can do that. I can do this, I can do that. Jẹ́ kí mi náà ṣe nǹkan báyìí. Tí n bá ṣe báyìí, tí n bá mú 1 àti 2, tí n bá dà pọ̀, ó máa di nǹkan. You will see so many talented people. Ṣùgbọ́n nítorí pé kò sí ẹni tó máa túmọ̀ àlá ayé wọn, àrà yẹn á gbé sí wọn nínú. Àlá tí wọ́n lá yẹn kò ní lè ṣẹ. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọmọ mi ń bá kọrin báyìí. In fact, tó bá ń kọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì á dẹ̀ máa sọ̀kalẹ̀. Ṣùgbọ́n kò sẹ́ni tó máa rán lọ studio pé ó yá nìṣó ń bẹ̀.
kò sẹ́ni tó máa sọ̀pọ́ọ̀tì dream tó níyẹn àlá yẹn máa jẹrà mọ́ nínú. Òun náà ṣe máa ń pòwe pé àlá tí ajá bá fogún kinní kan ṣe inú ajá ní gbé. Ta wá la túmọ̀ àlá rẹ? Mo fẹ́ sọ ọ̀rọ̀ méjì kan kí àwọn bàbá wa tó wá sọ̀rọ̀ sí. Àtúmọ̀ àlá rẹ. Mo sọ fún wa lánàá wípé àtúmọ̀ àlá rẹ lè jẹ́ ni tó ti ń bàjà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ó ti tẹ̀ mọ́lẹ̀ o kì mọ́ olódayé àtúnwá. Ta ló sọ fún ẹ pé o máa táyé wá? Láyé èmi àti ò lè jọ ṣe mọ́. Ó tún dayé àtúnwá láéláé. Àlejò pàdé tó bá rí mi lọ́nà báyìí kó sáfà fọ́tì ni. Ó lè jóun la túmọ̀ àlá rẹ̀. Bẹ́ẹ̀ o kì mọ́ báyìí o. Ó ti dọ̀tá rẹ o. Jọ̀jáde nígbà tó sọ pé ó dayé àtúnwá kẹtú tó pàdé. Ẹ̀ńdà ta ni ó wà túmọ̀ àlá yìí ẹ? Láíláí tó bá kẹ́ ní ẹ̀lẹ́ Ọlọ́run á tẹ́rọ̀gì irọ́ ló pa olè ní ẹ. Ọlọ́run ò ṣe wèrè is not mad. Tó bá kẹ́ ní ẹ̀lẹ́ Ọlọ́run á tẹ́rọ̀gì ó lójú àwọn tó ń kẹ́ ní rẹ̀ lẹ̀ tọ́lọ́run ń tẹ́rọ̀gì fún wọn. Àṣìṣe ni ìjẹ́kẹ́ lómi ò ronú jinlẹ̀ kó tó hùwà ibi. Ọ̀rọ̀gì ẹ wò níbo ló ti rí rọ́ọ̀gì? Bẹ́yẹn bá yẹ kẹ́ nílẹ̀ bá ilẹ̀ lẹ́lòkù tó ti máa rìn tó bá fura. Ta la túmọ̀ àlá rẹ̀? Ohun méjì tí mo ní mo fẹ́ sọ fún wa rẹ̀. Àtúmọ̀ àlá ó lè wá níwá ẹ̀gbin. Yóò sì kókun lémú báyìí. Bó ti kókun lémú báyìí ó lè jẹ́ ṣe ni wọ́n fọ́gi mọ́ alágbárí lápá bíi. Ẹ̀jẹ̀ ọmọ àtújáde bá wọn pé kí lè lè kó wá ti lé lọ́kọ tó mọ̀ pàtúmọ̀ láyé ẹ̀ nìyẹn. Wàárẹ̀ lomi ìmúra rẹ̀ gan lásán gan ò ní fẹ́ dúró tì. Oh God, ìrùnà ṣe oh God, why tell me, oh my God, bó ṣe ń rùn yẹn tó bá fi mú kó òórùn yẹn níwọ̀nba. Òórùn yẹn máa padà dọ́là. Àìlè gbẹ̀gbé àìlè lámùmọ́ra ni ò jẹ́ kẹ́lòmí ò rẹ́ni tí ó ṣàánú rẹ̀ títí dòní. Ń lo ṣe látúmọ̀ àlá rẹ lọ. Ó wá lóòrò lóore olóòrà láàánú. Béèrè lọ́wọ́ rẹ ṣé ìwà ìwọ fúnra rẹ gan só lè jẹ́ kí àtúmọ̀ àlá rẹ ó dúró tì ọ́. Ṣé ètè pé o ti fọ̀rọ̀ ẹnu rẹ lé lọ? O ti fìwà àti ṣe lé lọ? Ibi tẹ́lòmí fojú sí pé Ọlọ́run gbà mí o. You sleep and you dream that you saw maggot in all your body. Àmì òkú nìyẹn o. Àmì òkú nìyẹn o. Ọlọ́run má jẹ́ ó tán fún ọ o. Èmi ìsìn túmọ̀ àlá ṣé ká túmọ̀ àlá díẹ̀? Pé tá a bá ti ṣe prógráàmù tán kọ́ ẹ máa gbọ́ prógráàmù lọ kó o lálàá kó o rí mágọ́ọ̀tì yìí dín ẹni tó ti kú nìdí máa ń ṣe lára rẹ̀ o. Kò gbàdúrà ẹ̀mí ikú jáde lára mi. Ẹni tí mò ń wò dé ni ó lẹ nínú àdúrà ọ̀lẹ ni ọ́. Sókùnrin ní àbóbìnrin ọkùnrin lẹni tí mò ń wò yìí. Ọ̀lẹ ni ọ́ ọ̀lẹ ó lẹ́nu àdúrà pọ̀. Ó ní dòkú ayé. Àbà èmi ò wo tí n fẹ́ sọ̀rọ̀ nísìn. Kúnlé ọ̀sìn nẹ̀ àbí kí lélẹ̀. Sọ̀rọ̀ mi yé yín àmì òkú ni o àmì tí ò dá gbá ni. Sọ̀rọ̀ mi yé ọ kẹ́ ẹ múra kẹ́ ẹ gbàdúrà ẹ máa gbàdúrà ń bẹ̀ yẹn bá a ṣe ń gbé ṣe program kẹ́ ẹ Olúwa ìwọ ẹ̀mí òkú jáde lára mi. Wàyíndà kaba. Please, ma, just use 1 minute for me to deliver the baby in my womb. I have been due since morning. Yèyíndà kọ́dálì ẹ̀yin abiyamọ tó wà ní online. Rẹ̀mí lẹ́kún kó padà wá dúpẹ́ o. Padà wá kó wá sọ pé o ti bí ọmọ.
Yẹ́kàdálé bùsù yẹ́kàdá. Ẹ jẹ́ kí gbogbo abiyamọ tó wà lórí àpáta yìí gbé ohùn sókè. Rẹ̀mí lẹ́kún kó lọ bí láyọ̀. Ó yẹ ẹ pariwo. Lórúkọ Jésù. Rẹ̀mí lẹ́kún lọ bí láyọ̀. Ọmọ tuntun jòjòló yá máa bọ̀ wáyé o. Ọmọ tuntun jòjòló máa bọ̀ wáyé o. Lórúkọ Jésù. Rẹ̀mí lẹ́kún máa bí láyọ̀. Ọmọ tuntun jòjòló yá máa bọ̀ wáyé. Agbára tí Ọlọ́run lò tó fi mú kí ìrọbí ó rọrùn fáwọn obìnrin Hébérù kó wọnú ara rẹ̀. Ó yá lọ bí láyọ̀. Àṣẹ ìrọbí kó wọnú rẹ̀ lọ. Mo gbàdúrà bí abiyamọ. Àṣẹ ìrọbí kó wọnú rẹ̀ lọ. Lórúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ pariwo. Àgbàlagbà ayé tó ń bẹ́nu yàrá tọmọbìnrin ń wà. Jẹ́ kí iná ikú ojo báyìí. Ó yẹ! Ẹ sọ̀rọ̀. Ìkà obìnrin, ìkà ènìyàn tó ń bẹ nínú yàrá tó wà yẹn. Iná ikú kó máa jó. 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 Ó yá bí láyọ̀. Ó yá bí láyọ̀. Lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Àṣẹ obìnrin tẹ́nìyàn fi ń bí láyọ̀ báwọn obìnrin Hébérù ṣe bí. Kó wọnú ayé rẹ̀. Àṣẹ ìrọ̀rùn o. Ọlọ́run àṣẹ ìrọ̀rùn o. Ọlọ́run àṣẹ ìrọ̀rùn o. Ọlọ́run àṣẹ ìrọ̀rùn o. Tó o bá bá mi dá májẹ̀mú wípé kò sí àbíkú. Ó sì sọ fún mi pé àbíyè ní gbogbo ọmọ orí òkè yìí. Ọmọ tuntun kan rèé tó tún fẹ́ darapọ̀ mọ́ Shiloh àwà. Olórí ayé gbọ́ o. Ọlọ́run tó ní mi gbọ́. Ọba ìpè mi gbọ́. Abiyamọ òde ọ̀run o. Gbéra ńlẹ̀ ó dìde. Nítorí Rẹ̀mí lẹ́kún Ṣadé Adéyanjú. Ọmọ tuntun jòjòló níbo ló wà? Àṣẹ ìrọ̀rùn tó fi rọbí láyé àtàlàáfíà. Tó fi máa bí ọmọ inú rẹ̀ yẹn. Àti ìwọ àti ìyá àtọkọ tẹ́ fi máa wà láàyè yín nínú ògo. Ó yẹ gbọ́. Ayé ọmọ ló máa bí. Amen. Ó ní bí òkú ọmọ. Amen. Ha! The baby is dead kẹ̀. Ọmọ yìí ò lè kú o. Oye kadale musu yakaba. Adale musu yaka hai kabuli busu ya. Ọmọ yìí ò lè kú. Ẹ jẹ́ kí gbogbo èèyàn pariwo. Agbára àjíǹde o ní 21 times. Tó o bá jí abiyamọ lóòótọ́ ní orí láì yìí wàá sọ̀rọ̀. Tó o bá kí í ṣe àjẹ́ ìkà wàá sọ̀rọ̀. Ọmọ yìí ò lè kú. Ẹ pariwo agbára àjíǹde. Òkú ọjọ́ mẹ́rin ni Lásárù. Jésù jẹ́ jíjìde. Ṣé o mọ̀ pọ́lọ́ ń lè ṣe yìí? Ẹ pariwo agbára àjíǹde tó jí Lásárù dìde. Ó yá lọ jẹ́. Ó yá. Agbára àjíǹde o. 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 Jí.
ó lè jí òkú ọjọ́ mẹ́rin tó ti kú tó ti rùn ààbà dá padà ọlọ́run ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí 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 ọlọ́run ìyìn àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ prógrámù ó yá dá padà fún wa a fẹ́ ọmọ ìláàyè a fẹ́ kó jẹ́ ọmọ àmì lórí òkè dá padà olódùmarè. Ọlọ́run Shiloh àwa o. Ẹ̀mí mímọ́ lè ṣe agbára rẹ ká. Kò sọ bẹ́ẹ̀, kò sọ bẹ́ẹ̀. Ọmọ tuntun gba iye. Gbogbo abiyamọ ayé ló gbóhùn sókè. Abiyamọ ọ̀run wá gbóhùn wá ṣàṣẹ. Abiyamọ ọ̀run ò gbóhùn wá ṣàṣẹ o. Dá ọmọ yìí padà. Ọmọ ìdùnnú ni. Dá padà fún wa fẹ́. A fẹ́ ààyè ọmọ la fẹ́ o. Ààyè ọmọ la fẹ́. Ààyè ọmọ la fẹ́. Dá padà, dá padà. Ojú òkú ọjọ́ mẹ́rin. Kábọ̀ nítorí ọmọ yìí ò tí ì di ọjọ́ mẹ́rin. Dá padà Olódùmarè. Jẹ́ kí mìmì ó mì. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí gbogbo ìgbà tí n bá ti pè ọ́ ló máa ń gbọ́ tèmi. A dá padà fún ọba tó ní ògo. Ọba tó ní èémí inú ènìyàn. Ìwọ ló lógo yìí máa gbògo rẹ. Ìyè la fẹ́ o. A ò fẹ́ ikú. A fẹ́ òkú. Ìyè la fẹ́. Olórí ayé máa jọba lọ. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Bẹ́yìn abiyamọ ti darapọ̀ tẹ́ gbàdúrà yìí, ọmọ yín náà ò ní ṣánkú. Àmín. Ẹ̀yin tẹ́ wà nínú oyún ẹ ò ní bí òkú ọmọ. Àmín. Àyè ọmọ lẹ máa bí. Àmín. Mi ò mọ ọmọbìnrin yẹn rí o. Ìgbà àkọ́kọ́ tí máa rí kọ́mẹ̀ntì ẹ̀ ni. Mi ò dẹ̀ mọ nítorí o tó fi sọ̀rọ̀. Mi ò mọ nítorí ẹ mọ̀ pé lómi ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run tó rí inú rẹ̀ tó jẹ́ kó sọ̀rọ̀ yìí ó máa dá àyè ọmọ padà fún. Àmín. Ó ní gbòkú ọmọ lọlé. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Ọpẹ́ ló yọrí sí. Jésù Olúwa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Tani atúmọ̀ àlá rẹ̀. Bàbá ẹ wá túmọ̀ díẹ̀ fún. Nítorí àsìkò wa ilẹ̀ ti ṣú. Nítorí àsìkò àwọn bàbá wọ́n tẹ̀síwájú ní ọ̀la náà. Wọ́n tẹ̀síwájú pẹ̀lú wa ní ọ̀la. Torí táìmù wa níbí ó ní táìmù tá a gbọ́dọ̀ wọlé. Ní àwọn ìjọba wa bí ó ní táìmù tán fún wa. So bá ṣe ń wá sórí òkè lójoojúmọ́ yìí. Ọlọ́run kó ṣàánú wa. Mo gbàdúrà àlá rere inú rẹ ò ní kú. Ẹ jẹ́ àjọ gbàdúrà yìí. Ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí Zoom ní òru àná ẹ kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ prayer lórí Zoom. Ṣé kí ṣe Zoom náà máa ń pè? Zoom ṣé Zoom.
gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ní online lánàá lórí Zoom. Ta lẹ́ni yìí? To prevent the spread of the coronavirus, avoid. Ẹni tó ń pè léraléra yìí ó yẹ ká ẹ mọ nọ́mbà tẹ́ máa pè sí. Tó bá di ọ̀la. Ó lè ní tó fẹ́ sọ tó fi ń pè léraléra bó yẹ kó understand tí bá wà ní online èèyàn lè máa pè mí léraléra bẹ́ẹ̀ yẹn. They should be able to understand. Ẹni tó ń pè wá lórí nọ́mbà yẹn ẹ jẹ́ kí wọ́n understand. Wípé ibi yóò ń ṣe ibi téèyàn ti lè máa pè léraléra. A wà ní online. Ẹni tó ń pè yẹn ẹ pè nọ́mbà tá a máa ń fi sílẹ̀ fáwọn tó bá fẹ́ pè ní táìmù yìí ni kẹ́ ẹ pè. Ṣọ́rọ̀ mi yé wa. Ẹ jẹ́ ká take note. Wá dáa fún yín ojú òní tì yín o. Bàbá ẹ wá gbàdúrà fáwọn èèyàn wa. Atúmọ̀ àlá rẹ. Gbọ́ o. A ti fẹ́ ṣoore ọ̀fẹ́ báyìí. Lórúkọ Jésù olùgbàlà. Atúmọ̀ àlá rẹ máa locate ẹ. Amen. Torí àkókò. Torí a ò dẹ̀ fẹ́ dá wa lágara jù. Torí àwọn èèyàn wa láyìíká. Ṣùgbọ́n mo gbàdúrà kí program ọjọ́ méje yìí tó parí. Bí Olúwa ti sọ pé ká wá bóun pàdé ní orí òkè yìí. Tí ìwọ náà dẹ̀ jẹ́ ọmọ orí òkè yìí tó ń darapọ̀. Gbogbo ìṣòro tó dìde sí ọ láti pàṣẹ wípé kí àlá rẹ kó lè di títúmọ̀. Ọlọ́run á bẹ ṣẹ́gun ẹ̀ lórí Jésù. Àtúmọ̀ àlá rẹ tó ti dọ̀tá rẹ. Ìjà tó wà láàrin ìwọ àti àtúmọ̀ àlá rẹ. The Bluetooth device is ready to Ọlọ́run pair. májẹ̀mú orí òkè yóò parí ìjà. Amen. Wá gbọ́. Àtúmọ̀ àlá rẹ tó sọra rẹ̀ di ọ̀tá rẹ. Èmi pa á láṣẹ bẹ́bẹ́ gẹ́gẹ́ bí ikọ̀ Olódùmarè. Àlá rẹ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ò fẹ́ jíṣẹ́ fún ẹ tó wá sọra rẹ̀ di ọ̀tá. Ọlọ́run yóò fi by force by fire yóò fi gbà àlá rẹ. Amen. Àtúmọ̀ àlá rẹ tó déédéé sọra rẹ̀ di ọ̀tá mọ́ ẹ lọ́wọ́. Nítorí kó mọ́ ba àtúmọ̀ àlá rẹ tó fi ń ṣèkà. Àlá rere rẹ tá a rán ọ sí tá a fi rán sí ọ. By force by fire Ọlọ́run á gbà jáde lọ́wọ́ rẹ. Amen. Àtúmọ̀ àlá rẹ tó kọ̀yìn sí ọ. Nítorí kí ìmúṣẹ àlá rẹ mọ́ bá wáyé. Ọlọ́run kó fi prógráàmù yìí kó fi parí ìjà tó ń bẹ láàrin.
ẹni tó yẹ kó túmọ̀ àlá rẹ. Ọlọ́run Shiloh àwà kó yanjú àlá rẹ. Àmín Jésù. Kálá rẹ kó nítumọ̀ láti. Àmín. Gbogbo ń tẹ́lòmíì wá ṣe láyé a ti ń fi hàn lójú àlá. Ṣùgbọ́n kò rí interpreter gidi fún àlá rẹ̀. N tó máa ṣẹlẹ̀ sí olórí agbọ́tí ní láàrin ọjọ́ mẹ́ta a ti fi hàn. A fi hàn olórí agbọ́tí àti àwọn méjì ni àti aláṣẹ ọba. Ṣùgbọ́n wọn ò rí èèyàn túmọ̀ rẹ̀. Ìgbà tọ́rọ̀ yìí ń jà wọ́n níyàn wọ́n dé ọ̀dọ̀ Joseph. Joseph wá sọ fún wọn wípé láàrin ọjọ́ mẹ́ta ẹ ó padà sí ààfin. A ó dẹ̀ restore yín sí ìjọba yín orí atúmọ̀ rere. Atúmọ̀ rere ayé rẹ lọ bá pàdé lẹ́yìn àdúrà. Àmín Jésù. Ìgbà tí wọ́n ń lọ ẹ̀mí Olúwa bà lé Joseph wípé àwọn pẹ̀lú atúmọ̀ àlá ni wọ́n jẹ́ sí òun. Ó wá sọ fún olórí agbọ́tí pé tó o bá dé ààfin tán má gbàgbé mi o. Atúmọ̀ àlá rẹ tó fi ọ́ sílẹ̀ lọ Ọlọ́run kó ṣàwárí ẹ̀ fún ọ. Àmín Jésù. Àwọn ọmọ wòlíì yá àáké bọ́ sómi. Atúmọ̀ àlá tí ó rà wọ́n kúrò nínú ìyà òun ni Èlíṣà. Ó mú igi ó sì jù sínú odò àáké jáde. Ó túmọ̀ àlá wọn kò jẹ́ ń do ní gbèsè. Atúmọ̀ àlá tó máa là ẹ́ kúrò lóko gbèsè tó sá lọ fún ẹ yẹn kọ́lọ́run kó ṣàwárí ẹ̀ fún ọ. Àmín Jésù. Ta ni atúmọ̀ àlá rẹ? Ẹni tá a rán sí ọ pé kó ṣe ọ́ lóore. Táyé kọ̀yìn yín síra wọn pé kẹ́ẹ̀dẹ̀ ọ̀tá ara yín ọ̀yà ń dìde ogun síra yín láyé mi tiẹ̀ ní fẹ́ gbóhùn ẹ̀ mọ́. Atúmọ̀ àlá rẹ nílùú ọba tó wà òun lẹni tó yẹ kó grant request ẹ pé ó yá ìwọ náà gbàwé ọmọ onílùú bẹ̀rẹ̀ iṣẹ́ lọ máa ṣiṣẹ́. Atúmọ̀ àlá rẹ lọ̀gá tó yẹ kó fún ẹ ní promotion tó wá di ọ̀tá ẹ. Èmi pa á láṣẹ atúmọ̀ àlá rẹ kan ẹ locate ara yín. Àmín Jésù. Ní ìrọ̀lẹ́ àdúrà yìí gbogbo ẹ̀yin tí ebi ń pa tí atúmọ̀ àlá yín wá torí yín gẹ́gẹ́ bí alágbe dípò kó ṣèrànlọ́wọ́ ó ní tẹ́ ayé yín ń béèrè lọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run sì rán sí ṣùgbọ́n kò fẹ́ jíṣẹ́ ó ń fẹ̀tọ́ yín dùn yín. Ẹ̀yin tí àǹfààní yín tó wà lọ́wọ́ rẹ̀ ó sì gbẹ́sẹ̀ lé ó wá fi ń ṣèkà ó ní kò kú sẹ́ni abimí. Èmi pa á láṣẹ ìjà tó wà láàrin ìwọ àti atúmọ̀ àlá rẹ ó parí lónìí. Àmín Jésù. Ààwẹ̀ tó gbà àtàdúrà tó gbà kò ní lọ lásán. Àmín. Bí Olúwa ti ń bẹ láàyè kò ní lọ lásán. Àmín Jésù. Ọkọ tó fẹ́ la túmọ̀ àlá rẹ ṣùgbọ́n wọn jẹ́ gbọ́ra yín yé. Tí ìjà bá ti ṣẹlẹ̀ nǹkan dojúrú. Eku ò ní ké bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ ò ní ké bí ẹyẹ. Nǹkan wa máa dàrú pọ̀ ẹ lógun ayé ni. Ìjà tó ń bẹ láàrin ìwọ àti atúmọ̀ àlá rẹ ó sì mọ̀ pé lẹ́yìn òkè ni bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ló ń fẹ́ yín ba nǹkan jẹ́ kò sì mọ̀ gan fúnra rẹ̀. Ìjà tó ń bẹ láàrin ìwọ àti atúmọ̀ àlá tá a rán sí ọ ó parí lónìí sẹ́yìn. Àmín Jésù. Gbogbo bí o bá rìn sí ẹni tí ó túmọ̀ àlá rẹ kó máa pàdé ẹ̀ ń bẹ̀. Àmín Jésù. Olóore tó lè túmọ̀ àlá rẹ kó máa pàdé rẹ ń bẹ̀. Àmín. Atúmọ̀ àlá ní ìròyìn ẹni láàfin. Olórí agbọ́tí rántí Joseph ó ní lónìí mo rántí ẹ̀ṣẹ̀ mi. Atúmọ̀ àlá tá a rán sí ọ yóò rántí ẹ. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Láti là ọ́ kúrò nínú àìsàn, láti là ọ́ kúrò nínú ìyà, láti gbà ọ́ kúrò nínú ìdè. Atúmọ̀ àlá tá a rán sí ọ gẹ́gẹ́ bí wòlíì ikọ̀ Olódùmarè òtítọ́. Ẹ má kó gbé ẹ pàdé. Àmín Jésù. Ìwọ tó jẹ́ pé ìgbà tó yẹ kán jíṣẹ́ ìrọ̀rùn fún ọ iṣẹ́ ikú náà ń jẹ́. Iṣẹ́ móríwá mọ́rùnwá ni wọ́n ń jẹ́. Iṣẹ́ fúnni lẹ́dìí ẹ̀sìn gbòdìdí ọmọ náà ń jẹ́ fún ẹ. Atúmọ̀ àlá rẹ
bó ti wù kó jìnnà sí ọ tó Ọlọ́run kó mú yín pàdé ara yín. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Kò yí padà. Ní àkókò COVID-19 nínú ilé tiẹ̀ ìrọ̀rùn ló máa bá dé. Ní àkókò coronavirus lórí ayé tiẹ̀ ìrọ̀rùn ló máa bọ́ sí. Bẹ́ẹ̀ni wípé búburú kan kì yóò ṣubú lù wá, bẹ́ẹ̀ ni àrùn kan kì yóò súnmọ́ ilé wa. Bí kú ń pa lọ́tún tó ń pa lósì, èmi ò rán áńgẹ́lì nì. Èmi ò rán wá, yóò sì gbé yín sókè ní ọwọ́ rẹ̀ kí ẹ̀yin má bàa fi ẹsẹ̀ yín gún òkúta. Bí áńgẹ́lì apanirun bá tiẹ̀ tún wá kọjá, yóò ya ilé yín sọ́tọ̀ pé ẹ má fọwọ́ kàn ó, ẹni àmì òróró mi. Atúmọ̀ àlá rẹ ni áńgẹ́lì oníròyìn ayọ̀ tá a rán. Lákòókò tó le, atúmọ̀ àlá rẹ bí áńgẹ́lì ìròyìn ayọ̀, èyí tó jíṣẹ́ fún Jákọ́bù tójú òtí mọ́. Áńgẹ́lì rẹ máa jíṣẹ́ fún. Yóò dẹ̀ túmọ̀ àlá rẹ. Àdúrà rẹ gbà o. O ò ní ṣe lásán o. O ò ní dààmú o. O ò ní gbàgbànú àdúrà. Tìrẹ ò ní ṣòro ìṣe. Ọ̀rọ̀ rẹ níyanjú. It is well with your soul. It is well with your soul. It is well with your family. It is well with your children. The Bluetooth device is connected successfully. Jésù mà ṣe o sọ bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. God bless you all. The Bluetooth device is ready to pair. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ Zoom The prayer. Bluetooth device is connected successfully. Zoom prayer lóru. Ẹ lọ sórí profile wa ẹ rí ibi tá a post ẹ̀ sí. Pé tó bá fẹ́ join Zoom ZOOM. Tẹ́ bá fẹ́ join Zoom prayer wa lóru. Ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ wò ó wà lórí profile. Ní tó ń jẹ́ Zoom. Bọ̀ wá ní app o. Mi ò mọ̀ àwọn tó bá ní app Zoom ni wọ́n lè join wa. Ṣóyé yín. Ṣọ́rọ̀ mi yé wa. So tẹ́ bá ti ní app yẹn. The Bluetooth device is ready to pair. Ṣọ́rọ̀ mi yé wa. Àdúrà wa The gbà. Bluetooth device is connected successfully. Ayọ̀ ni o. Àwọn tọ́wọ́ mi tó mí jù nìyẹn. Tó bá máa fi tó bí mọ́ǹtì lẹ́yìn, àwa rí àwọn tó kù tí ò gbẹ tán. A kúrè ilé tó kàn bá ti. Ayọ̀ ni o. Ó dìrọ̀lẹ́ ọ̀la ká tún tó pàdé. Àdúrà wa máa gbà. Èní Monday àbí. Aago 12 la máa ń bẹ̀rẹ̀. Ìgbà mi ò lè já mọ́ aago 11. Aago mélòó la bẹ̀rẹ̀ lánàá? 11 la bẹ̀rẹ̀ lánàá. Yeah, 11 la bẹ̀rẹ̀. Aago 11 la bẹ̀rẹ̀ lánàá. It was powerful. In fact, inú mi dùn bá ṣe rọra pọ̀ yẹn. Ṣé rí Zoom yẹn? Bí tí mo sì enjoy ara mi ni. Kò ń ṣe bí ní máa gba ẹ ṣe àbúrò tólúwa rẹ̀ mọ̀ pariwo bí màálù náà ṣàánú. Jésù Olúwa wa. A mọ̀ ríra ní ìrọ̀lẹ́ ọ̀la. Jésù. Ẹ̀yin tá a ríra lórí Zoom lánàá, ẹ jẹ́ àtúnjọ pàdé jàre ẹ̀yin tèmi. See you in the night. God bless you. Kí ló ṣe yín lẹ́yìn? Yóò dáa fún yín ẹ ṣé o. Ẹ ṣé ó tún dìrọ̀lẹ́ ọ̀la ìsọjí ń tẹ̀síwájú rí ipò gba àwẹ̀ o. Gba àwẹ̀. Rí ipò gba àwẹ̀. Yàgò bá wọn ni kò bírèkì. Aago 12. Sóyé wa. Jésù Olúwa wa. Ìwọ tó jẹ gbèsè owó búlọ́ọ̀kù tètè san o. Ẹ̀yin tẹ́ jẹ gbèsè owó sìmẹ́ǹtì ẹ tètè san Ọlọ́run ń kà o. God bless you all. Love you. Bye for now. Yóò dàbí àlá. Ẹ ṣé o.